Mo kí n káàbọ̀ sí tutorial mi ní èdè Yorùbá. Lónìí mo fẹ́ ká sáré tẹ̀síwájú pẹ̀lú tutorial wa lórí Photoshop tí a bẹ̀rẹ̀ ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn. Ẹ máa bá wa kálọ. Ojú Photoshop wa ní ti wíwò, ìyẹn ni bí tá bá ṣí Photoshop bí ó ṣe máa rí. Tá bá ti ṣí Adobe Photoshop wa, ojú ohun tó máa kọ́kọ́ gbé jáde fún wa lélẹ̀. Ohun àkọ́kọ́ tá a dẹ̀ máa kọ́kọ́ ṣe ni pé a máa fún ní orúkọ. Ẹ jẹ́ a fún ní àpẹẹrẹ kìíní. Ẹ wá síbí, ẹ fún ní gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ lò. Irú bíbá èmi máa ń fẹ́ kó jẹ́ pixel torí orí kọ̀mpútà ni mo ti ń ṣiṣẹ́. Tẹ́ bá wo gbogbo bí ẹ rí bá ṣe fẹ́ kó wà. Ibi ìtẹ̀lẹ̀ funfun ohun tí mo fẹ́ nìyẹn. Ẹ wá bí ẹ wá wo irú bẹ́ ṣe fẹ́ kí orí ìtẹ̀lẹ̀ yín bẹ́ ṣe fẹ́ kó tóbi sí. Ibi ilẹ̀ ti máa mú ìtòhùn. Ẹ dẹ̀ lè ṣe ẹ lè ní tẹ́ bá fẹ́ ilé ẹ lè yí padà kẹ́ mú ìtòhùn yín láti bí. Àmọ́ ohun tèmi fẹ́ lò lélẹ̀ 1280 by 720. Mo fẹ́ kó fẹ̀ báyìí. Mo dẹ̀ fẹ́ kó ga báyìí. Ṣó yé yín? Àwa síbí wọnú Photoshop. Ní kó ṣẹ̀dá ohun tá a ṣe níbí báyìí. Èyí tí mo pè ní create. Màá ní kó ṣẹ̀dá ẹ̀ náà ni. Ẹ jẹ́ a máa bá lọ bẹ́ẹ̀. Ẹ rí ìtẹ̀lẹ̀ funfun tí ó gbé jáde fún wa nìyẹn. Tẹ́ bá wá wo ibi báyìí sìn, ẹ rí pé bí ojú Photoshop wa ṣe rí nìyẹn sìn ní wíwò. Ẹ máa wá sírú bí ẹ rí pé layer, ibi tí wọ́n kọ layer sí, ẹ ṣí bẹ́ẹ̀. Ẹ rí pé layer tí a wà lélẹ̀ sìn. Photoshop, mo lè ní Photoshop dàbí ìgbà tí èèyàn bá to nǹkan léra wọn. Ó yé yín? Ẹ bá to àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe, ẹ tò wọ́n léra wọn. Ẹ bá wo apá bí ẹ rí eléyìí tó dàbí èyí tó ń pè ní lock. Ó dàbí lock kí n pè ní ó dàbí àgádágodo. Bó ṣe wà ní títì báyìí. Kò sí nǹkan tẹ́ lè ṣe lórí ìtẹ̀lẹ̀ yín yìí. Ẹ rí bó ti sọ fún yín pé ìtẹ̀lẹ̀ yín wà ní títì níbí báyìí. Pé ẹ ní láti ṣí. Ẹ rí tẹ́ bá dẹ̀ fẹ́ ṣí, ẹ kàn tẹ̀ lẹ́ẹ̀kan báyìí. Tẹ́ bá ti tẹ̀ lẹ́ẹ̀kan, ẹ ti ṣí nìyẹn. Tẹ́ bá ti ṣí, ẹ rí pé a lè gbé láti apá kan sí apá mi. Ìyẹn bẹ́yẹn. Tẹ́ bá wo ibi báyìí náà, ẹ rí ìtọ́pẹ̀ channels. A sì máa sọ̀rọ̀ nípa àwọn eléyìí ní ọjọ́ iwájú. Ẹ rí eléyìí tó jẹ́ part. Ẹ rí bí tó jẹ́ layer. Tẹ́ bá dẹ̀ wo bí báyìí, window, ẹ wo workspace, ìtọ́pẹ̀ workspace. Ẹ rí wípé eléyìí tó jẹ́ essentials tó jẹ́ default ni ẹ wà. Tẹ́ bá wà ní ibi tó máa ń dákẹ́ wà bí gbogbo ìgbà. Tẹ́ bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí Photoshop. Ìyẹn bẹ́ẹ̀. Tẹ́ bá wà àwọn òkè bí náà, ẹ rí àwọn oríṣiríṣi ohun tẹ́ lè lò. Tẹ́ bá wá pause bí báyìí náà, ẹ rí pé oríṣiríṣi nǹkan náà ló ti wà ńbẹ̀. Tẹ́ bá dẹ̀ wo àwọn tó ń ṣẹlẹ̀ níbí báyìí sìn, èyí tó jẹ́ Adobe CC 2019 ni. Ẹ rí pé ó ṣe bẹ́ẹ̀ ṣe máa lò. Ẹ rí ó ti sọ bẹ́ẹ̀ ṣe máa lò. Orúkọ irinṣẹ́ tẹ́ mú ó dẹ̀ fi hàn yín bẹ́ẹ̀ ṣe máa lò níbí báyìí. Ẹ rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn irinṣẹ́ ìyókù tó wà níbí. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. Tẹ́ bá ti gbé sórí ẹ̀, á sọ ohun tó ń ṣe fún yín. Ṣó yé yín? Pé lè tá a ṣe ń sìn, tá a ṣe irú nǹkan báyìí, tá a ṣe báyìí. Ẹ rí pé ká wá wò pé a ti ṣàṣìṣe bẹ́ẹ̀. Tẹ́ bá fẹ́ dá padà sí bó ṣe yẹ kó rí, bó ṣe wà tẹ́lẹ̀, ẹ kàn tẹ ìtàn pè ní Control àti Z. Tẹ Control lórí keyboard. Ẹ tẹ Z lẹ́ẹ̀kan, ó máa dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Ó tún ní tẹ́ bá tún wá bí ẹ máa rí ìtàn pè ní history. Tẹ́ bá tẹ history, ó máa fi gbogbo ohun tẹ́ ti ṣe, gbogbo ẹsẹ̀ tẹ́ ti gbé àfihàn yín. Ẹ lè wá padà sí ibikíbi tó bá wùn yín níbẹ̀. Ibi tá a ti bẹ̀rẹ̀ ni, ibi tá a wà ń sìn ni. Ẹ rí ibi tá a wà ń sìn ni. Mo lè padà síbí ń sìn. Ẹ rí pé ó gbé mi padà sí ibi tá a ti ń bọ̀. Lẹ́ẹ̀kan, tí bá padà síbí, ó ti gbé mi padà síbí báyìí. Ìyẹn bẹ́ẹ̀. Tá bá wá ní ká sáré ṣe nǹkan kékeré kan sìn, ká ní ká sáré ya nǹkan kan sórí ìtẹ̀lẹ̀ wa yìí. Tẹ́ bá wo bí ẹ rí pé tẹ́ bá tẹ èyí tó jẹ́ mouse yín, button apá ọ̀tún mouse yín, ẹ rí pé ó kó oríṣiríṣi nǹkan jáde. Kò ń ṣe nǹkan ẹyọ kan ní irinṣẹ́ yìí lè ṣe.
gbogbo ohun tí irinṣẹ́ yẹn lè ṣe ló ti gbé jáde níbẹ̀ yẹn. Àwọn táwa fẹ́ ṣe ni eléyìí tí ó jẹ́ rectangle mo mọ nǹkan tí màá pè é ní Yorùbá, ẹ já pè ní rectangle. Ẹ wá rí ẹ ti rí ọwọ́ bí igun mẹ́rin tó gbé jáde, ẹ wá fa rectangle yẹn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ fà. Ẹ jẹ́ kí n fa irú nǹkan báyìí, mo ti fà bẹ́ẹ̀ yẹn. Ẹ rí pé ó gbé àwọ̀ dúdú jáde fún mi. Bí báyìí mo lè yí àwọ̀ yẹn padà sí ohun tó wù mí láti ibi. Mo lè yí sí irú àwọ̀ pupa bẹ́ẹ̀ yẹn, mo lè yí sílẹ̀, mo lè yí sí nǹkan báyìí, mo lè yí sí èyíkéyìí tó bá wù mí mo lè yí sí. Mo dẹ̀ lè ní mo fẹ́ rú àwọ̀ bẹ́ẹ̀ yẹn kí n lo irú nǹkan báyìí níbí. Ẹ rí bóyá ìyàtọ̀ tó gbé sí bẹ́ẹ̀ yẹn, àbí kí n lo eléyìí, ẹ rí ohun tó gbé sí bẹ́ẹ̀ yẹn. Àbí kí n ní mo fẹ́ kí àwọ̀ kankan wà ńbẹ̀, àbí kí n mú àwọ̀ kan nínú ibi báyìí kí n fi síbẹ̀. Ó yé yín, ẹ jẹ́ lo àwọ̀ pupa yìí níbí báyìí, má ti lo eléyìí kó wà ńbẹ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá wo ẹ̀gbẹ́ ibi tí mo pè ní layer, ẹ rí pé ó ti tún to eléyìí tí mo ṣe gbé sí lórí nsìn, ó ti tò lé lórí síbí báyìí. Eléyìí ni ìtẹ̀lẹ̀. Ẹ lè wo bí báyìí tó jẹ́ pé ẹ lè pa ojú eléyìí tó dàbí ojú, tẹ́ bá pa mọ́ ó ti gbé ìtẹ̀lẹ̀ yẹn kúrò. Eléyìí jẹ́ ohun tí mo pè ní transparent ìtẹ̀lẹ̀ wà transparent. Ẹ rí i pé layer yẹn bẹ́ẹ̀ yẹn ti bá tún tàn padà bí ìtẹ̀lẹ̀ tó ti padà wá. A dẹ̀ lè fún àwọn layer wa ní orúkọ. Ẹ jẹ́ n pè eléyìí ní pupa, kí n pè eléyìí ní mo ṣe pè é ní pupa, kí n pè eléyìí ní ìtẹ̀lẹ̀. Ó máa ń dá kẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ lè bá mọ ohun tẹ́ ń ṣe. Ó yé yín. Ẹ dẹ̀ tún lè wo pé ẹ fẹ́ fún ní àwọ̀ kẹ́ lè bá mọ ìyàtọ̀ nínú àwọn ohun tẹ́ tò sílẹ̀. Irú eléyìí nsìn mo lè lo kí n lo èmi ní àwọ̀ blue. Ẹ rí ohun tí mo lo àwọ̀ fún nìyẹn, àwọ̀ blue. Eléyìí tó jẹ́ pupa, ẹ jẹ́ n lo àwọ̀ red fún. Ẹ rí, mo máa fi mọ ìyàtọ̀ ẹ̀ tí bá ti ń ṣe ohun tí mo ń ṣe lò. A dẹ̀ lè ṣí folder náà níbí. Ẹ bá ṣí tó jẹ́ folder, kí n sọ pé kí n fún folder mi lórúkọ pé folder kìíní. Ó yé yín. Ẹ bá ní folder kìíní, mo lè gbé eléyìí tí mo pè láwọ̀ pupa yẹn, mo lè jù sínú folder yẹn. Mo lè jù sínú folder yìí, mo ti fi síbẹ̀ bẹ́ẹ̀ pé tí n bá pàdé báyìí mo ti mọ̀ pé folder mi lélẹ̀. Kí ló dẹ̀ wà nínú folder mi? Àwọ̀ pupa ni. Ó yé yín. Irú nǹkan báyìí sìn, ó máa jẹ́ kẹ́ lè mọ̀ tẹ́ bá ní ohun púpọ̀ tẹ́ fẹ́ tò léra wọn, layer púpọ̀. Ó máa ń dá kẹ́ tò wọ́n pọ̀ báyìí kó lè bójúmu, kó dẹ̀ lè rọrùn fún yín tẹ́ bá ń ṣiṣẹ́. Ẹ jẹ́ n dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Ẹ rántí pé Ctrl Z, tí n bá tẹ Ctrl Z bí ẹ̀ẹ̀mélòó, ó máa dá padà sí bó ṣe wà. Àbí kẹ́ lọ sí history tí mo fi hàn yín ní ẹ̀ẹ̀kan yẹn. Kẹ́ lọ sí history, ẹ mú ibi tẹ́ fẹ́ padà sí orí history. Ẹ já wá padà sórí ohun tá a yà sí bíbá yìí sí. Tí n bá tẹ tí a pè ní Ctrl T, mo tẹ Ctrl T, ẹ rí pé tó dàbí igun mẹ́rin, ọwọ́ tó dàbí igun mẹ́rin yẹn, ẹ rí nǹkan tó dàbà ẹ̀. Jẹ́ n padà kẹ́ rí dáadáa. Ẹ rí pé igun mẹ́rin lọ́wọ́ yìí sìn. Tí n bá tẹ Ctrl T, ẹ rí pé ó ti yí, ẹ rí nǹkan tó yí dàbà ẹ̀. Eléyìí sìn a lè fi ṣe irú nǹkan báyìí. A lè ní a fẹ́ yí báyìí. A lè yí lọ bó bá ṣe wù wá. A lè ní a fẹ́ yí báyìí. A lè ní a fẹ́ yí padà báyìí. Ó yé yín. Láti bí tẹ́ bá fẹ́ yí bẹ́ẹ̀, ẹ lè wá sírú bí ẹ rí eléyìí tó dàbí tó pè ní angle. Tẹ́ bá lè láǹfààní àti tẹ ohun tó wù yín síbẹ̀. Tẹ́ bá tẹ 90 degree, ẹ rí bó ṣe rí. Tẹ́ bá tẹ 0, ẹ rí pé ó ti padà sí ìyẹn dẹ́ 0 degree, ó ti padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Tẹ́ bá dẹ̀ wo ẹ̀gbẹ́ bíbá yìí náà, ẹ lè jẹ́ kó fẹ̀ àbí kó gùn sí bó ṣe wù yín. Tẹ́ bá wo bí ẹ rí fífẹ̀ tó jẹ́ width, ẹ rí gíga bó ṣe lè ga sí tó jẹ́ height. Bíbá yìí sìn ẹ rí pé 100 ló wà ńbẹ̀. Ẹ jẹ́ ṣe ní kó fẹ̀ lọ́nà méjì ní 200. Ẹ rí pé ó ti fẹ̀ sí bẹ́ẹ̀. Tẹ́ bá dẹ̀ lò ó pé kó ga sí náà, kíkọ́ 200. Ẹ rí pé ó ti ga sí bẹ́ẹ̀. Pẹ̀lú eléyìí sìn mo lè ní a ti mọ bí ojú Photoshop ṣe máa ń rí tá bá ṣe ṣí pé
ká fẹ́ fi bẹ̀rẹ̀ sí ní fi ṣe iṣẹ́. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube channel wa láti subscribe tẹ́ bá fẹ́ràn àwọn fídíò tá à ń ṣe. Kẹ́dẹ̀ tẹ èyí tó dàbí agogo tó wà ńbẹ̀ kẹ́ lè máa mọ̀ ní gbogbo ìgbà tá bá fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.